dúà pé Ọlọ́run máa ṣe ìyanu kan kò sí wonderful kan tó ju kó fọwọ́ ara gé iṣu ìlàjì kó fi sínú ihò ilẹ̀ kó padà dodindi kò sí iṣẹ́ ìyanu kan tó ju ìhóró àgbàdo tó fi sí ihò ilẹ̀ tí ìhóró yẹn tó dodindi tí tassel of àgbàdo ìmí gan ìyanu kan tó máa ń ṣẹlẹ̀ jẹ́ pé àgbàdo hóró kan á padà wù ẹ̀rọ ọmọ mẹ́ta ya lára ẹ̀ iṣẹ́ ìyanu kan ò jù yẹn lọ kò sí wonderful kan tó jù yẹn lọ ẹ máa lọ sórókè ẹ máa lọ sórí ìsàlẹ̀ ẹ ní Ọlọ́run bọ̀ wá ṣiṣẹ́ ẹlòmíà gba máa ṣe ọ̀kadà á máa sanwó ẹ̀ lọ pásítọ̀ ní kó lọ gbélé kó wá jòkó sí ọkọ̀ máa gbàdúrà pé Ọlọ́run á pèsè ẹ̀ńtà ṣẹ̀ wá san fún ẹ Ọlọ́run fọwọ́ ẹ̀ lé ohun èlò òtúlẹ̀ pé iṣẹ́ ẹ̀ kó ṣe kó jẹun kó san owó yẹn ẹni tó mọ̀ rí ó lọ fowó ara rà máa ṣe ògbé fún oní kó máa san díẹ̀díẹ̀ ṣé iṣẹ́ ìyanu kan jù yẹn lọ ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ ẹ forí òkè lẹ̀ ẹlòmíì ti lazy kò lè ṣiṣẹ́ á ní ṣọ́ọ̀ṣì lọ́lọ́ ti máa ṣiṣẹ́ ìyanu á lọ máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì àṣẹ òní pé méjì tó bá ń bọ̀ gan pásítọ̀ àní lágbára ló ń bẹ̀ sọ pé òun wà ní special prayer kò ní dá lóhùn wẹ́n tó lọ ń gbàdúrà ẹ̀ tó ṣiṣẹ́ tó lọ church tó mọ̀ tó gbówó lẹ̀ special prayer náà máa fún ẹ jẹ́ ká ṣiṣẹ́ àgbẹ̀ síìdì kan á padà dà wọ ẹ wo kòkó tẹ̀ ń wò yìí síìdì kan lẹ̀ ń wò yìí ẹgbẹ́ síìdì ẹyọ kan á dàgbà á wù àwádìí nǹkan tó yẹ pé síìdì ẹyọ kan yẹn ẹ máa ká 20 ẹ ká títí dọjọ́ ọkú iṣẹ́ ìyanu wo lójú yẹn lọ ẹ jẹ́ ká lọ múra síṣẹ́ ká gbẹ kòkó ká gbẹ ọ̀pẹ ẹ wo síìdì ọ̀pẹ kan ẹ gbẹ́ á wù ẹ kọyìn lórí ẹ títí ẹ fi kú ọmọ yẹn á tún dé bá iṣẹ́ ìyanu wo lójú yẹn lọ wonderful wo ló ń wá ẹ̀ ń tá wá kọ́lé fún ẹ tá fi kọ́kọ́rọ́ lélé ẹ lọ́wọ́ ṣóun náà ò ní fámìlì ẹ lọ jẹ́ àṣìṣẹ́ Ọlọ́run ràn wá lọ́wọ́ tẹ bá nídìí ọ̀pọ̀ òjò ló fẹ́ bẹ̀rẹ̀ àbí kòkó ẹ pè wá sórí nọ́mbà wa náà yí padà 081 0839 33577 ní iṣẹ́ ìyanu wà lóko ẹ jẹ́ ká wọ oko ẹ gbẹ́ ọ̀gẹ̀dẹ̀ kan tẹ́ ẹ gbẹ́ alágùn ẹ bẹ́ ẹyọ kan á padà yọ sọ́kà bíi 10 20 ẹyọ kan yẹn á bímọ 20 àbí 10 ẹ̀tún gbé àtúnṣe iṣẹ́ ìyanu kò ju yẹn lọ ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ laziness ló ń dà wá láàmú ẹlòmíì ó ti gbàdúrà ọ̀sá ti gbé pé kọ́lọ́run sọ̀ kalẹ̀ kọ́lọ́run rán ni ẹni wọ́n tẹ̀ ń ṣe kíní kan wọ́n ní ká spend kíní kan sí èèyàn lórí Facebook ká send èèyàn sí Facebook àdúrà tí pásítọ̀ kan gbà pé táwa send èèyàn sí èèyàn bíi 20 30 pé ẹni tá a mọ̀ rí pé a pè wá láti ìlú òyìnbó aṣáde send owó sí wa ṣé ó ya wèrè ni tá a ṣàdé rẹ̀ tí ò mọ̀ rí tá a send owó sí bó tẹ̀ fẹ́ send owó sí gan family ò ní sọ pé ó dà pé skọ́skọ́ ti ń dà láàmú ẹ ṣé ọmọ Wọlé Adégbénlé ló ń bá yín sọ̀rọ̀ goodbye.